káàbọ̀ padà Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express. Nígbà tí mo lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé mo gbé àlejò ńlá wá fún yín, máa wò pé ta lẹ́ni yìí. Ẹ wò ẹ má jẹ́ kí n fẹnu sọ tán ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Doris Simeon. Ẹ káàbọ̀ sórí ètò wa mà. Ẹ ṣé gan-an. Ìgbà tí mo wọnú ibú yẹn, ẹ mọ̀ pé àwọn ẹja pọ̀ gan-an. Wọ́n á rí pé ẹja tó tóbi tó yìí, àwọn ni máa gbé lọ sórí ètò Miliki Express. Olúwẹ̀rí máa gbójú. Ẹ bá mi káwọn ará lé. Mo kí ẹ̀yin ará lé o, ẹ̀yin dádì wa, ẹ̀yin mọ́mì wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa. Ṣàlàáfíà lẹ wà o, ṣé dáadáa la bá yín? Ó ti tán. Dáadáa lẹ bá wọn o. Nítorí pé dáadáa. Ó dìgbà tó bá dá mi lóhùn. Èmi náà ti ń dá yín lóhùn. Èmi gangan ni mo, Ẹ jẹ́ ká mọ̀ yín ní, ẹ mọ̀ pé ti Thursday program yìí fashion and style ni. Àmọ́ a mọ̀ pé ẹ níṣẹ́ kan tẹ́ ń ṣe tí gbogbo ayé mọ̀ pé iṣẹ́ tẹ́ ń ṣe leléyìí. A fẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ka tó wá go fully into the theme tí ó jẹ́ fashion and style nítorí pé ọ̀gá ilé iṣẹ́ tó tóbi ní Nàìjíríà ni tó máa ń ṣe irun. Àbí ṣé mo parọ́? Kí lorúkọ ilé iṣẹ́ náà o? Davis Beauty Center. Bẹ́ẹ̀ni. Kí lẹ máa ń ṣe ń bẹ̀? Irun náà ni ẹ mọ̀ pé mo máa ń sọ kinní kan àti wípé adèjì Yorùbá náà ni wọ́n ní irun orí lẹwà obìnrin. Bẹ́ẹ̀ni. So tí irun ò bá sínú ẹ̀ wọ aṣọ ṣe gbogbo ẹ̀ tí irun ò gbé àwọ̀ ẹ̀ jáde, irun orí ẹ̀ ni natural thing, aṣọ material lásán ni. Ṣùgbọ́n tí irun orí tó bá ṣe nǹkan sí irun orí ẹ̀ lásán, ìyẹn gangan àwọn boysis tó wà níta yẹn wọ́n máa kọ́kọ́ rí kó tó di pé nítorí tó bá rí irun wọn wá rí face yẹn. Bẹ́ẹ̀ni. Irun ò dẹ̀ jìnnà sí face. Bẹ́ẹ̀ni. Kó tó di pé wọ́n máa rí bóyá aṣọ àbí statue àbí nǹkan. Lóòótọ́ ni ẹ ṣe lè parọ́. Àmọ́ ó níṣẹ́ tó yẹ pé gbogbo èèyàn ti mọ̀ yín sí tẹ́lẹ̀, wọ́n mọ̀ pé máa act fíìmù Yorùbá àti ti English. Ṣe máa ń ṣe Hausa àti Igbo náà mọ̀. Ẹ̀wẹ̀ tó bá kọ́ mi tó rádẹ̀ pè mí fún yẹn àgbà kọ́ máa ẹ ṣe gbogbo ẹ̀ mo jẹ́rìí professional làwọn kò sédè tó lè sọ. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ acting? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ acting like 15 years plus nsìn. Okay. Ni mo ti bẹ̀rẹ̀ lẹ́yìn. Ti wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú eré Papa Ajasco and Company nígbà yẹn. Okay. Kó tó di pé funny enough orí location yẹn, orí set yẹn ni mo ti gba first Yorùbá script mi. Tí mo ṣe bẹ̀rẹ̀ Yorùbá film yẹn, but kò tán sí di Yorùbá film náà mo àṣà ń ṣe gbogbo ẹ̀ jámọ́ra, bó jẹ́ Yorùbá film, bó jẹ́ TV series àti gbogbo ẹ̀ báwọn Mnet ṣiṣẹ́, báwọn oríṣiríṣi èèyàn ṣiṣẹ́ Nàìjíríà, ṣiṣẹ́ South Africa, ṣiṣẹ́ káàkiri àgbáyé. Ẹ wà ready fún wọn. Ìdí iṣẹ́ wa ni. Lóòótọ́ ni ìdí iṣẹ́ èèyàn kẹ́ná tí mọ̀yàn lọ́lẹ̀, ẹ̀yin dẹ̀ ń ṣọ̀lẹ́ ń tì yín. Kẹ́ tó lè tún máa ṣiṣẹ́ yẹn tẹ́ tún mú iṣẹ́ ọwọ́ mọ́. Mo gbọ́gà fún yín. Owó gbọ́dọ̀ máa yọ láti gbogbo kọ́nà ni. Lóòótọ́ ni. Ó necessary. Ó necessary. Ní nǹkan bíi 15 years ago yẹn, ẹ sọ pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú Papa Ajasco pé ìgbà yẹn lẹ gba first Yorùbá script. Ṣé Papa Ajasco ń gbà yẹn Yorùbá ni? No, kò ń ṣe Yorùbá. English ni. Okay. Mo orí set tí mo wà yẹn ni wọ́n ti fún yín ní another Yorùbá pé ṣé mo mọ Yorùbá ń sọ pé ká try ẹnu Yorùbá à ń kó, so bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Okay. Script tẹ́ bá fẹ́ ṣe movie Yorùbá, ṣé Yorùbá náà máa fi ń kọ script fún yín àbí English? Bẹ́ẹ̀ ni wọ́n máa fi Yorùbá kọ. Ẹ dẹ̀ lè ka Yorùbá? Lágbára Ọlọ́run. Ọmọ olúbo ni? Ọmọ Edo State. Ẹ gbà mí o, ọmọ Edo State ka Yorùbá. Ó wá dùn mí pé mi mú novel Yorùbá wá kí wọ́n á ní kẹ́ máa kà á lọ. Ọjọ́ mi. Ó dùn mí o. Àmọ́ aṣiṣẹ́ lè yẹn lórí. Ìgbà tẹ́ wá kọ́kọ́ gba script Yorùbá yẹn, báwo lẹ ṣe feel? Mo kọ́kọ́ wà nervous at first nítorí mo feel pé Yorùbá mi ò really dán mọ́rán one, then secondly àwọn tí mo fẹ́ bá ṣiṣẹ́ yìí àwọn èèyàn ńlá láti máa ń wò ní TV, báwo mo fẹ́ face wọn, ṣé wọn ní fi acting pa mí báyìí sẹ́gbẹ̀ẹ́ kan, gbogbo kìdí ẹ̀ ṣáà ni mò ń rò, but gbà tí mo dé set yẹn mo ṣáà sọmọ encourage, and gbogbo àwọn tí mo dẹ̀ bá ṣiṣẹ́ funny enough wọ́n wà so friendly, wọ́n fàyàn mọ́ra, wọ́n dẹ̀ tún kọ́yàn tó bá lè ṣe lè dáadáa, wọ́n á put it through pé okay ṣe báyìí, mo mọ̀ pé òun ṣe ó bẹ̀rù òun ṣe kinní kan, but ní sùúrù sọ̀rọ̀ báyìí ṣe báyìí ó máa rí báyìí.
wọ́n fún yín ní time láti ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe wọ́n dá girigiri àti wípé director yẹn náà tún jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ràn mí lọ́wọ́ gan. Kí lorúkọ director náà? Late Yomi Ogunmọ́lá. Bàtàn. All right, ẹ sọ pé àwọn tí ẹ ti máa ń wò lókè tẹ́lẹ̀ ni àwọn tí ẹ jọ kọ́kọ́ ṣe fíìmù Yorùbá tẹ́ ṣe yẹn. Àwọn bí àwọn wo? Àwọn bí Ògògó. Okay. Yínká Quadri. Okay. Tóyìn Adégbọlá. Aṣẹ́wó tó rẹ mẹ́ka. Péjú Ògúnmọ́lá. Pé àwọn èèyàn ńláńlá. Àwọn èèyàn ńláńlá ni, àwọn ẹja ńláńlá ni. Ẹja ńláńlá gidi. Tí wọn kì í rí lódò kékèké. Ó dáa náà, nígbà tí ẹ gba Yorùbá fíìmù yẹn, kí ni title Yorùbá fíìmù tó kọ́ ṣe yẹn? Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní shoot ńgbà yẹn. Abánikẹ́dùn ni title rẹ̀. Okay. But ó dà pé ìgbà tó yá bóyá ìgbà tó máa fi gbé lọ sí census board àbí nǹkan wọ́n ti lo orúkọ yẹn wọ́n wá need àti change title rẹ̀ sí 3 million àbí something. 3 million. Sí 3 million naira or so. Ṣé owó ló dájà lẹ́ǹbẹ̀ ni àbí kí ni ti 3 million ṣe ní ṣe? Storyline yẹn ni wọ́n ti gbàgbé. Àmọ́ ẹ rántí róòlì tí yín bẹ̀. Kí wá ni róòlì tẹ́yìn play? Róòlì tí mo play bí ọmọ olówó tó ṣàfẹ́yàn kan tó wá dájà lẹ̀ láàrin òun àti another lady or something. Nǹkan tí mo rántí nìyẹn. Okay. Láti ìgbà nìkan bíi 15 years ago tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣeré Yorùbá àti English mọ́ gbogbo ẹ̀. Ṣé ẹ ti fúnra yín produce eré kankan rí? Mo ti produce bíi eré mẹ́ta. Látòrí àṣírí ọmọ ìyá kan onítèmi. Ní gbogbo last year yẹn mò ń plan àti ṣe one short film but lágbára Ọlọ́run máa ṣe ní ending of this month. So tí bá ṣe yẹn tán tí mo rí yẹn á jẹ́ iṣẹ́ kẹrin tí máa ṣe. Tí bá ṣe yẹn tán màá wá bẹ̀rẹ̀ lórí bigger project tí mo fẹ́ ṣe àti wípé mo yìí ní àwọn other TV talk shows tí mo yìí ń work on tí mo fẹ́ ṣe. TV talk shows. Bẹ́ẹ̀ni. Movies mẹ́ta lẹ́yìn fúnra yín produce in 15 years. Bẹ́ẹ̀ni. Nowadays tí a bá wò pé àwọn tó ti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa act fíìmù ní nǹkan bí 5 years ago tẹ́ bá ní fíìmù mélòó lọ sí wọ́n lè láwọn ti ṣe 10. Báwo láàrin méjì yẹn ṣe jẹ́? Oníkálukú pẹ̀lú choice àti planning àti nǹkan tí ó ní in mind láti throw out fún àwọn audience láti rí. So èmi dẹ̀ máa ń try àti take time mi láti plan production mi kí n tó lè ṣe anything. So nǹkan tó máa ń fà á nìyẹn tí iṣẹ́ tèmi ò fi pọ̀ tó yẹn. Mo need àti plan well, plan on my script, plan on locations àti àwọn tí máa need àti bá ṣiṣẹ́ papọ̀. That way màá mọ̀ pé mo ní any problem àbí azus tí bá ń ṣiṣẹ́ lórí set àbí tí bá ṣe tán tí mo fẹ́ tà síta.